ojú kòkòrò owó níwọ̀n níwọ̀n ní ojú kòkòrò owó níwọ̀n níwọ̀n ní alágbámá ti jẹ́ òpó ọ̀la o lóhun ló pọ̀nà àìtọ́ ló kémi já ti ló kémi já ti lọ́lá kémi já ti gbọ̀nà ìlọ́kàtà jẹ́ ayé òlé lókìtọ́ lódodo káláyé tó jáyé lọ ti ń jáyé ṣẹ́wọ̀n káyé bá ti ń jáyé ká lè jáyé pẹ́ afọgbọ́n jáyé má jáyé pẹ́ ní òye lọ́ba fún ẹni mọ́ràn ó bá ronú sí ó dàbí ó dá ó lọ bí ó lọ ojú kòkòrò owó níwọ̀n níwọ̀n ní ojú kòkòrò owó níwọ̀n níwọ̀n ní alágbámá ti jẹ́ òpó ọ̀la o lóhun ló gbọ̀nà àìtọ́ ló kémi já ti ló kémi já ti lọ́lá kémi já ti gbọ̀nà ìlọ́kàtà jẹ́ ayé òlé ká bá ń tọrọ bàbá ká má tọrọ bàbá lálùbáríkà ká bá ń tọrọ bàbá o ká má tọrọ bàbá lálùbáríkà ká ní bàbá burúkú ó má báyé ọmọ jẹ́ ni o ká ní màmá burúkú ó má báyé ọmọ jẹ́ ni o ò bá rorí rẹ̀ wò ó bá rorí rẹ̀ wò ó ó yẹ sọ̀kalẹ̀ ẹ káàbọ̀ ẹ mọ̀ ẹ how are you ẹ tẹ̀lé ó yẹ máa lọ ẹ lẹ́ o how are you ẹ wọ́n yọjú sí ẹ pẹ̀lẹ́ ẹlẹ́dàá mi o ẹ mọ̀ ọ́ kékeré yìí léje bí ọmọ báyìí ó tún sí ilẹ̀ nígbà lẹ́gùn ọ̀fẹ́ sí kọ́ wọ́n bá gbóná. ẹ mọ̀ nílẹ̀ ó ti yá ọlọ́run ní kí n mọ̀ rí o. sáàni ké èmi náà sáà sáyé mọ̀ rọ́ọ̀sì pé kí lè báyìí kájọ sí gbogbo mu kúkú mu kẹ̀kẹ́ tó kú rẹ̀ ni. gbẹ́nu sí lóbi àtẹnu. àbí o ẹ lẹ. ṣé báàgì yẹn fún mi. mama kọjẹ́rì I trust you mama ẹ bá mi kiri. mi ò sí fún ọ káwọn máa fi ṣe fàájì. ẹ bí kẹta. káàtẹ́ inú máa fi ṣe fàájì. ibà bẹ́ẹ̀ bá nínú yín bíi mẹ́ta lọ ó yóò tòsí mọ́ ìdíjọ́ yìí ti kú ọ̀rọ̀ ẹnu ọdún mi lọ́tí kí n tún mọ tútù sí ẹ jẹ́ bínú fíríjì ọ̀dà lẹ́nu tó mú ẹ jẹ́ bínú fíríjì. ojú kòkòrò owó níwọ̀n níwọ̀n ní. gbàdé òfin ṣe báyìí ọpẹ́ jàre ọpẹ́ wọ́n ti lọ àmọ́ ìpè fún kẹjọ ọmọ sí lọ́bọ̀rọ̀bọ̀ òsì. ṣe máa wá bọ̀ ṣẹ́dọ̀ fún mi lówó ni. wọ́n sọ fọ́ọ̀mù wọ́n sọ tó sọ mọ́ tó bá wà ní ó kéré pé o mú kóbi ó mú 10,000 kóbi. níbí. owó mẹ́rin wọn. obìnrin ló pè wọ́n. owó ti sórí ńgbẹ́ wa ti ń ṣe wá síbi àti gbogbo wọn jókòó bẹ́ẹ̀ ẹni tó gbowó kéré níbà ló gba 15,000. 15,000. bẹ́ẹ̀ ló sọ fún. ayé mi ti bàjẹ́ kí mo sí náà kí ni mo. sáláì tí mo ń gbà kò tó owó tí mo ń lọ́wọ́ wọn. ọmọ wo owó ń bẹ lọ́wọ́ tí yẹn kéke. kí wàá jẹ́ kí n pẹ́ báyìí o. ta ló mọ̀ fún ọ àwọn ọmọ rìn dídín ní kí. iṣẹ́ wo ni wọ́n ń ṣe. wọ́n ìgbọ́dọ̀ ọmọ bèrè iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n gbogbo owó ń wọlé fún ọ náà ni wọ́n wádìí iṣẹ́ tí wọ́n ń ṣe. tíyẹn bá bímọ bí o ti ní investment o nígbà tí yẹn kọ́ lé epo ni o ọkàn jẹ́ pọ́ ọmọ ọkùnrin lọ́pọ̀ ọ̀nà ọmọ tèmi ni kápò bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ mọ́ èmi ò dúró lẹ́nu géètì mọ́
à ń gbà yín ṣe sí náà ń máa dó lẹ́nu torí kíni. irọ́ gbàgbé jáde ṣé mi ìbóbìnrin ṣé mi ò ṣe wà òkè. ọwọ́ òkè ọwọ́ òkè wọ́n sọ bá tá ń bọ̀ sọ ń bá gbóbìnrin ti lọ́wọ́ kí lọ́wọ́ gáà tí èdè kéke. Papa, ọ̀rẹ́ yín yẹn lówó kan. In fact, he's a great man. sórí kébì tó lè sọ wípé o fẹ́ wáṣẹ́ kì í ṣọ́ọ̀rẹ́ mi kankan directly o a kàn mọ́ra ní ìbọn tó ní owó iléeṣẹ́ àtúntàtìn olówó gan. Wọ́n sọ pé àwọn máa fi 120,000 bẹ̀rẹ̀ fún mi. Good. Then àwọn máa fún mi ní quarters. That's good. After 3 months, tí n bá impress àwọn máa fún mi ní official car àti driver. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o kẹ́tìkẹ́ ó dákẹ́ ọ̀rọ̀ mo wì sọ kí ló wí fún báyìí kan ló bá bẹ̀rẹ̀. Nǹkan tí wọ́n tẹ̀ fi bà gbogbo nǹkan tó ń sọ jẹ́ ni pé èmi àtàwọn gbọ́dọ̀ máa jọ nájọṣepọ̀ èmi ò dẹ̀ lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Kí ló wá sọ fún un. Èmi ò lè ever ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ni kò possible. Kò ní dá fún wa ti yẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ jọjọ kí ni problem ẹ náà Ládé o ti mad ọ̀rẹ́ mi fẹ́ fún ẹ ní iṣẹ́ ó máa fún ẹ ní 120,000 naira for a start ní salary àbí ó fẹ́ fún ẹ ní official quarters tó máa gbé after 3 months ó fẹ́ fún ẹ ní mọ́tò pẹ̀lú driver tó máa wọ ẹ ó wá fẹ́ bẹ́ẹ̀ lé àjọṣepọ̀ tí ìṣepọ̀ máa ṣí lọ lára ẹ tí ò ní tó náà ò ní gbé kó ń bẹ̀ just for a night ó pẹ́ jù ó pọ̀ ju àríwú ẹ̀rí 2 nights ó wá lóò ní ṣe. Daddy, Ebun is the temple of God. mo rò kò rí ẹ̀ burú lọ́nà ọ̀run mo rò kò yá jẹ́ ṣá so temple of Satan ni tọ̀dọ̀ mi so boyfriend yẹ tó ń gún ẹ̀ mọ́lẹ̀ lọ́fẹ̀ẹ́ èlò ló fún ẹ àbí ṣú mi kọ́lẹ̀ ń kó àti ndómi mi kẹ́lẹ́ ń kó fún. Papa, future partner mi lè lè. mo lè fẹ́. Ó máa fẹ́ mi. mo ní mo lè fẹ́. Let me tell you something kò sí inú pé fájì ni mí ẹ mò ń rúgbá kò sẹ́ni tó rúgbá mọ́ o kò sí inú ẹ fọ ìgbá ẹ bàgbà jẹ́ wo bí ẹ jẹ́ kí wọ́n kì í mọ́lẹ̀ kí n máa gbariwo mọ́. Daddy! kó wọ́n sábà jáde ẹ máa lo condom bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n wá pé máa yín kò tẹ̀ nídìí máa gbé sórí ọ̀kadà owó tó kù lápò mi sí máa lọ fi gbá yàrá màá wá ní kó máa bọ̀ kó lo 1 night kó tẹ̀ lo 2 nights ṣé nǹkan ṣí ẹ ni mo gbé nǹkan dẹ̀ láàmú ibi tí mo ti ń ṣiṣẹ́ àwọn ọmọ kéékèèké tí ò tó yín wọ́n wá fowó ṣeré ń bẹ̀ wọ́n bowó jẹ́ wọ́n náwó dànù bẹ́ẹ̀ ṣe náwó dànù mọ̀ pé ìyá àti bàbá wọn ó máa enjoy wọn ṣẹ́fẹ́ kí n gbé kéré ni. ẹ wo bí ẹ ṣe ṣìnà ẹ fọkùnrin ẹgbọ́n mi ẹlẹ́ran ẹgbọ́n mi aláta ẹgbọ́n ní mọ́tò ẹgbọ́n lọ́kadà ẹ ṣàkó wálé kí n ṣàtìlówó lèmi o. bọ̀ pápá èyí lè máa ń sọ fún wa every time pé ká rántí ọmọ ẹni tá à ń ṣe. ìgbà yẹn ara mi ò yá ni ṣé àkómọ lásìdẹ́ǹtì rí egbò táàmì ẹ̀ mo forí gbálẹ̀ orí mi ti pé sí ẹ má rántí nǹkan kan owó nìkan nìkan rántí ẹ má wọ̀ láwọ̀ fúnra kan ṣe fúnra ní ṣé fúnra kan ṣe fúnra mi máa pọ̀ rí ọ̀rẹ́ mi kan ṣe tó máa kí òun mọ́ lójú mi náà ní o lójú ẹ wọ́ owó lọ o ẹ wọ́ owó lọ o ojú ò lè jí ẹni tí kọ́ mi. sísá dáńdá ẹ mọ̀ pé ọmọ ọgbà yín láyè ṣe rí ọmọ tẹ̀ ń wọlé gbẹ̀ yìí ọmọ ọ̀rẹ́ mi ni. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà sì mọ̀ pé kò ṣiṣẹ́ Nàìjíríà lásìkò tí a wà yìí gbogbo ẹ̀rí bó ti lóun ó rí kọ́ lọ́ọ́ bá a tún ṣe mo wá wò pé iṣẹ́ wo ló lè mọ̀ ṣe sáà ń bá mi sọ pé òun nídìí iṣẹ́ mi ń bọ̀ sọ̀rọ̀ bí iṣẹ́ kan mo wá fẹ́ kẹ́ ẹ bá a mú sọ́dọ̀ kọ́ mọ iṣẹ́ lọ́dọ̀ yín báyé yín ṣe ń dùn tí ń dán táwọn èèyàn rí páyé yín ń dùn mo fẹ́ kí ayé tiẹ̀ náà dá bẹ́ẹ̀ mo ní mo wá dọ̀ yín ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ láìkọ́ application èmi mo sọ fún bẹ́ẹ̀. Anyway ìyẹn ò kí ń ṣe problem náà. ẹ ṣe mo dúpẹ́. Because actually mi ò kàn kí ń gba àwọn èèyàn anyhow but ẹni tó dúró yìí kò bàjẹ́ lọ́mọbìnrin a tún lè help ẹ láti jẹ́ kí iṣẹ́ yẹn tètè yá dáadáa. mo sọ fọ. ẹ ṣe gan àti pé torí ti rí tún wà tún nìyó. kọ́mìnì wọn owó ọ̀sán ju ìbádàrí lọ. ẹ ṣe sà. ẹ jàre ẹ ṣe wòlúkẹ Ọlọ́run mọ̀ fi ọwọ́ níjẹ́ máa ti bọ́ ọ̀sán ní kọ́ mọ́ ṣe o wọ́n bá ní ọ gbà báyìí tó bá yẹ wọ́n ń dùn dán mo ṣe káyọ̀ tiẹ̀ náà dánù ọlọ́ọ̀jà jẹun yín. kò sí wàhálà ó lè wá bẹ̀rẹ̀ ní anytime. ẹ ṣe gan. kò sí problem. àwọn ọ̀rẹ́ yìí òkú kọ. ó wà. ojú kòkòrò owó. bàbá kò yẹ mi mọ́ wọ́n rẹ̀ mọ̀ yẹ mi mọ́ gbogbo ohun tó ti ń dùn tó ń lọ smoothly kò rí bẹ́ẹ̀ mọ́ bàbá àlọ́ má jẹ́ kó lọ ẹ̀ padà dẹ àtọ̀rọ̀ jẹ báyìí. Tọ́lání bàbá fọkàn rẹ̀ balẹ̀
ojú kàǹkàrà kàkà kì í rí ibi lálẹ́ òde ojú ẹ̀ ò rí ibi. Ojú mi ti rí bí tójú mi ò bá rí bí mi ní wá kí wá fún mi. Olójú rẹ̀ ò ní rí ibi má nì. Lójú mi ò ní rí bí mọ́. Àdúkẹ́ Yorùbá náà lọ wọ́n pọ̀ wọ́n ní tí ajá bá forí kómi amọ̀nà lé. Bàbá iṣẹ́ mi ò lọ déédéé mọ́ ogun kan mi ti dojúrú. Sọ pé o ṣẹ̀ṣẹ̀ máa wá síbí. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ oríṣi iṣẹ́ láti ṣe fún ọ ṣùgbọ́n ìta ṣe nísìnyí nínú lágbára ibi tá a ti ṣe lọ. Tí n bá ti máa rọ́nà àbáyọ kò sí tẹ́ni kí n ṣe tí mi ò ní ṣe. Kí ni kábàjá ò jẹ́ apá ẹ̀kún jù tán lọ. Bàbá mi ti bá wò. Bàbá bá kẹsẹ̀ tá a fẹ́ ṣe fún mi. Àwọn àfọ ọ́fíìsì gbọ́ra. Obìnrin tó bá nífẹ̀ẹ́ dáadáa ló fi bá lò pọ̀. Obìnrin tí n bá nífẹ̀ẹ́ jù tó lọ́dẹ̀ nífẹ̀ẹ́ mi àbí ni màá fi kíní yẹn bá lò pọ̀ papọ̀ padà. Akọ́ fi sójú ara fi bá lò pọ̀ àbí. Ó ti tán. Hey ladies. Ṣé wàá pa? Mama. Girl. Visitor wa kọ̀. Àwọn náà lè lọ. Ó máa look beautiful. Thank you, ma. Ìgbà sọ fún ọmọ aláìkẹ́. Ó rẹ̀ láti ṣe. Bẹ́ẹ̀ ni, màá mú rẹ́dì mọ́. Sórí one thing tó ń láti mọ̀ ń pa mi. Mo máa ń like kéèyàn wà honest. Kó dẹ̀ má ní àyínkì. Sórí ilé mi tó ń wò yìí, ó fi ìfẹ́ anybody láti wọ̀ any day anytime. Ṣé gbogbo bó ṣe ń wọ àwọn bèbí á pọ̀ jù báyìí lọ ó pọ̀ gan-an. Kò síbi tí mi ní network sí títí dé abroad. Kì í ṣe pé bóyá iṣẹ́ tiwa nìkan Nàìjíríà nìkan no kò síbi táwọn ò ti tajà dé. So torí ìdí èyí nǹkan kan dì mọ́ iṣẹ́ wa ẹ̀ táwọn kò mọ̀ tó bá lóòótọ́ ọdún pẹ̀lú ẹ̀ tí ò fàyírìkè sí wá kọ́ máa rí pé wọ́n máa lọ sókè ni wọ́n máa fly bọ́ tí èèyàn bá ti ń ṣiṣẹ́ wa ẹ̀ tó ń ṣàbòsí pẹ̀lú ẹ̀ á kọ́ máa rí pé òun wálẹ̀ ni torí ìdí èyí tó bá lè promise mi pé o ò ní ṣe àyínnìkè pẹ̀lú mi wàá ṣòótọ́ ọdún pẹ̀lú mi ìwọ gan wàá mọ̀ pé o meet èèyàn kan tó ń pè ní mama d. o rẹ́dí láti wà lórí àpò. Bẹ́ẹ̀ ni, màá mú promise yín mà pé mo ò ní disappoint. Promise? Yes, ma. Ó lè tún ní lọ́ọ̀kì ó jẹ́ tá à ń jẹ́ pé a tún ní gbọ́n àmọ́ because customer pọ̀ lọ́wọ́ àwa gan-an. Mama. Àwọn Mama ni mama. Customer Nàìjíríà nìkan International. Ṣé ti yẹn sìn? Á dẹ̀ máa ju èsì. Wọ́n ti ọmọ bá mi ṣiṣẹ́ kan. Hold on for me now. Okay, my God. My Ọ̀túnba, mo wà pa òwò ẹ̀yìn kọ́. Well Ọ̀túnba, mo fẹ́ bá yín sọ kankan. Mo ti ní new face kan tẹ̀lé máa like. Ẹ̀dá wọn pé tí n bá ti ní new face bẹ́ẹ̀ nǹkan kan máa ń já fún yín ni. Ẹ̀dá máa like ẹ̀ gan. Ó ti rẹ́dí kò sí wàhálà ẹ̀kẹ́ trust me. Okay, wọ́n á dí ọ̀dọ̀ yín títí ànáwàṣà ó yẹ kẹ́ trust me ẹ má gbàgbé àdéhùn wa o mo jẹ́rìí mo kàn sọ bẹ́ẹ̀ ni okay màá bá yín sọ̀rọ̀ later ṣẹ́gbọ́n okay now iṣẹ́ ti dé ọmọ aláṣẹjẹ olùyẹ ọmọ aláṣẹlà àmọ́ kò tó lè darapọ̀ mọ́ wa ẹgbẹ́ kó wọ ẹgbẹ́. Okay, that's true. Stand up. It's okay. Okay now. Okay now. Okay now. Okay. You're woman. Are you scared? Shop alone, die alone. You're welcome. Congratulations. Yes, boss.
alápá má ti jẹ́ òpó lẹ́ o lóhun ló gbọ̀nà àìtọ́ lówó kémi já ti lówó kémi já ti lọ́lá 50,000 wà mí. 50,000 bá ń bẹ̀. ó kéré gan. ẹ má bínú ẹ bá mi manage ẹ bẹ́ẹ̀. ẹ ṣe gan. ẹ wá dọ̀bálẹ̀ ẹ wá dọ̀bálẹ̀. ṣé rí ọmọ tí mo bí ó ti ròyìn yín tipẹ́tipẹ́ ó ròyìn yín dáadáa mo dẹ̀ bá yín bẹ́ẹ̀. ẹ bàbá fọ́nì o mo ti ń rí àná ẹ yàtọ̀ èmi gan ò regret pé mo mọ̀ yín. ẹ wá pẹ́ fúnra yín ṣé rí àtòkù ẹ̀ àtàyè ẹ̀ mo ti fún yín. èyí náà jẹ́ gbádùn mi tó. ẹ máa ṣe kẹ́kẹ́ fún mi o. kí ni ẹ. ẹ wò ẹ jọ torí Ọlọ́run ní tẹ́ lè fi ṣẹ̀ mí níyẹn mi lè fẹ́ kẹ́ ẹ ṣẹ̀ mí ṣé ọmọ mi tó jókòó yìí ẹ máa nà dáadáa. mo fọ. ẹ máa bù jókòó máa pariwo yéé I need more I need more. tí n bá gẹ̀ẹ́tì nǹkan tẹ̀ ń sọ ni pé kí n máa fọ́ lẹ́nu dáadáa. dáadáa ẹ fọ́ lẹ́nu. bọ́tọ̀ ọmọ yín ni. ẹ wo bó ṣe wà yìí 12 years ọmọ ọdún 12 ni wọ́n tí mo ti ra blue film fún wọn. mo fọ. bá ọmọ yín. àjọ máa jókòó jọ wọn máa wò ní àjọ máa jókòó kálukú máa wà láǹgó báyìí. wẹ́tà bá wò dáadáa kò sí nǹkan tó bá di bẹ́ẹ̀ that is sex education. ọ̀nà ìṣẹ́ fẹ́ gbọ́ sà èmi ni mo kọ́ wọn ní jókòó léṣo. jókòó lè show style. èmi ni ọkọ̀ wọn gbọ́dọ̀ enjoy wọn wọn àtàbúrò ẹ̀ monkey pose èmi mo kọ́ wọn. ẹ mọ̀ pé n tí a bá ní mo bá wọ rí ilé láwọn àmà ṣẹ́jú sí mi ilé láwọn àmà ṣẹ́jú sí mi. you are a free man baba free. I love this man. kí ni ẹ̀rín. pápá ṣe ṣé òpè wà ní fa. ṣé lè mi tí mo mu okùn ẹni. ẹ lè fa pọ̀pọ̀. tí mo ń fa okùn ẹni. igi ẹni yẹn fún gbà tí irú wa wà ní kékeré la máa ń mu igi ẹni. mo ṣe mú nágbà tí n bá lọ́wọ́ sìgá mo ń fa. igi ẹni pẹ̀lú èjì. èmi tí mo láṣà. ẹ wọ sáà dábàá títí mọ yẹn. ọmọ sáyẹ́nsì ni bàbá. bàbá ọmọ kọ́ bàbá sáyẹ́nsì. bàbá. ẹbẹ ìyẹwò. ẹ bá pàṣẹ lónìí. bíbélì ní gbogbo tó bá ti ẹnu wọlé kò lè sọ ní di aláìmọ̀ àfi tó bá tẹnu jáde. tí o bá bí nìyẹn. sínsà mẹ́sà sínsà. ẹ bá wà wá àjà wá. orí mi ò. ẹ mú wá. ẹ bá má yẹ̀wò bẹ́ẹ̀ ni. ẹ ṣá máa ṣe ra yín léṣe. orí mi ti yí sá. ojú yín lọ́ọ̀yà bí bóyá torí pé ẹ ò farí tẹ́lẹ̀. kò gbé fi yẹn mi ní o kò bá mú jáde. mi ò ríru yín rí ṣé rí bẹ́ẹ̀ ṣe fúri yìí kò lè jẹ́ kọ́ ọmọ yín hùwà tí ò dáa lágbára Ọlọ́run èmi náà dẹ̀ máa yọjú sí. ẹ ṣe kan sá ẹ ṣe ojú ò ní tí sá. ẹ wá mọ̀ pé èèyàn lẹ́mọ̀ ní agbára Ọlọ́run mi ní bára mi jẹun wájú. ẹ ṣe kan ojú ò ní. Wọ́n tẹ̀lé wọ́n ẹlẹ́gẹ́ mi wọ́n kú lọ́dọ̀ yìí. Ẹgbẹ́ ẹjẹ́ ló sà ẹjẹ́ sà ẹ má wọ̀ mí. Bàbá. Èmi ewele. Màá tún máa dọ́dọ̀ yìí. Ẹ sà láti gbàgbé lè. Thank you very much. Mo láti àwọn òsì náà fi gbà mí o máa ń jẹ́. Má lè láwọ́ tó jẹ́ wípé kárí àfọwọ́dọ́ tó bá dé. Ní dáadáa wí wọ́n rí o. Ojú kòkòrò níwáníwáni. Alágbámá ti jẹ́ òkú ọ̀lẹ́ o. Lóhun ló gbọ́nà àìtọ́ ló. Kémi jáde ló. Kémi jáde lọ́lá. Kémi jáde gbọ́nà ìlọ́kadà jẹ́. Ayé òde. Lójútọ́ lódodo káláyé tó dáyé láti jáyé sẹ́wọ̀n. Káyé bá ti ń jáyé. Àwọn kan tún máa jáyé lọ́wọ́. Akíjáyé kìrìkìrì, akíjáyé bájábàtà, akíjáyé rédèrèdè. Torí ká lè jáyé pẹ́. Ká lè jáyé pẹ́.
tó ní òbí pé kẹ́ máa tẹ̀lé ọkùnrin kiri lọ tí kò fún àtẹ̀lẹ́ tí ìfẹ́ kẹ́ máa tẹ̀lé ayé ni á ẹ̀sìn ìwé kẹ́ kàwé kẹ́ rí tẹ́ gidi irọ́ ni mo jọ sí bẹ̀rẹ̀ ẹ̀sìn òpè òbí kìí fún ẹ ó tún kàwé fún ẹ̀ fúgbà irọ́ ni fún oníyẹn àyè tẹ́ ti tẹ́lẹ̀ ọ̀fẹ́ bọ̀ wọ́ọ̀ tí wọ́n máa ta ara ẹni tí wọ́n máa ta ara ẹjẹun ni irọ́ ni fún oníyẹn gbogbo àgbà òfin fún yẹn náà lẹ́yìn tẹ́lẹ̀ àánú ní ṣe mí ẹ máa tó ṣá ṣáájú oye ìgbàgbà tí mo fẹ́ sọ tó owó pọ̀ tó jáwé rẹ̀ máa wo tàbí nà gbàgbé pé kan náà ti èrè yín náà nǹkan náà ní ilé ìdìnnà bẹ́ẹ̀ bá ti ṣe kankan náà ìwọ ló wà máa jìnnà yín tí ọkọ̀ ti yẹn gbà yẹn tó dà ní ọkùnrin lọ́wọ́ máa tẹ̀lé kiri kí ló ṣe ṣé ìfowópamọ́ yìí ti ṣe kẹ́ ẹ̀rọ owó ni iṣẹ́ ẹ̀mà àrùwò àbí. ṣé wàá ó kìí sá ní ìdíkọ́ tí wáyé pé ẹwà òkè ni ẹni máa sàn kọ́ tó ń sọ ẹjọ́ ọmọ mi ní pé a ní ìdí microwave ní ilé ó dẹ̀ jẹ́ ẹsẹ̀ ó dẹ̀ gbé wálé tó kí lè wá ń bèèrè ẹ̀sìn. ó bá gidi gan wo tọkùnrin ló gbọ́dọ̀ rà yọ ẹni yọ ní ibi yọ gbọ́dọ̀ bá ti tọkùnrin ló gbọ́dọ̀ rà wọn kà máa ń bá tẹ mọ pé ọlọ́dẹ máa ti ṣe ìdíje fáàn tó gẹ̀ẹ́sì wáyé tó fún wa nílò tí kò bá ti gbà wọ́ ọmọ ìlú rẹ̀ tó kí ni. lẹ́nu rẹ̀ ó tọ́lú sọ kí ló dé tẹ láìsí ìṣẹ́ báyìí náà ẹ láìsí ìṣẹ́ yàtọ̀ lọ kí ló dé ẹ wo àwọn olè jìyà ẹ̀yìn ìyá ó ìṣẹ̀ máa jìyà ni kẹ́kí ìṣe náà nìyẹn jẹ́ pé orí yín ó ti padà dì ewu pọ́ mi orí yín ti dìbì náà because tẹ bá jáde náà mo ṣe fẹ́ máa mú wálé tẹ̀sí lọ náà lè ṣe máa ń bọ̀ lẹ́nu èmi tó rà wà láàbọ̀ owó tí mi kó wá lọ́dọ̀ rẹ̀ ṣe jẹun lẹ́nu tiẹ̀ ọjọ́ ọba tó bá tún ṣe oúnjẹ lórí èdè máa jẹ pé ìjọba. ọjọ́ ìjọba tí ó bẹ̀rù ó dáadáa àti àtàdé la dé ló wá sá wọ́n wá là ń ta wá là ń ta aláwọ̀ tó wá ta. ìjọba tí ó ṣe ìgbàlẹ̀ ṣe ẹ lọ bẹ́ẹ̀ni sọ ní ìkànnà náà ẹ̀ lówó ọ̀rọ̀ bẹ́ẹ̀ni sọ ọ̀rọ̀ náà ló máa bẹ̀rẹ̀ nípa bẹ́ẹ̀ni tí wọ́n fi láti bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sọ. mo ti sọ pé ẹ̀yin jẹun ní ilé ìṣẹ́ bá padà jẹun pápákọ̀ ojú kòkòrò owó níwọ̀n ní ojú kòkòrò owó ààyè níwọ̀n ní alápá má ti jẹ́ òpó ọ̀lẹ́ o tóun ló gbọ̀nà àìtọ́ lówó kémi ṣá ti lówó kémi ṣá ti lọ́lá kémi ṣá ti gbọ̀nà ìlọ́kàtà jẹ́ ayé olè. Sim, bàbá ó ti rí ti jábọ́ sílẹ̀ ó jábọ́ tán ó máa rí àbá ló pàṣẹ. Òdo mẹ́fà lè mérí yìí o. Òdo mẹ́fà ló gbé jáde. Bẹ́ẹ̀ ni bàbá lórí pé mo pààyàn kan òdo mẹ́fà. Quiet. Sinú ṣe bẹ́ẹ̀. Mo tẹ̀lé bẹ́ẹ̀ tí ṣe nǹkan tí mo ṣe. Sọ́ọ̀rì. Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, mo ṣọ̀rọ̀ àti sọ. Títorí pé ẹ ṣe iṣẹ́ yẹn perfectly okay. Àmọ́ndẹ̀ kò sí wàhálà lórí ẹ̀ ló mú mi ṣe nǹkan tí mo ṣe o. Tẹ bá ti lè máa làyàn mọ́lẹ̀ fún mi wọn kì í pààyàn wọ́n máa ń làyàn mọ́lẹ̀. Sọ́ọ̀rì. Ẹgbẹ́ ti là mọ́lẹ̀ kó tó kẹ́ lọ ṣe náà nìyẹn. Sí wa lórí pé mo làyàn kan mọ́lẹ̀ lẹ fún mi lódò mẹ́fà mo ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní làyàn mọ́lẹ̀ sí ní lọ́rùn ìgbàgbọ́. Tó bá ti jẹ́ ẹ̀ tí mo rán ẹ là kò sí wàhálà. Nice of us. Mo ṣe láwọn list kan lé tó lè fi sanwó so but ó ní àwọn ìdí pàtàkì kan tí mi ṣe tí ìfẹ́ kẹ́yà operating system ẹ̀bọ̀n láti tẹ́ next week. We're going to do that. Àwọn tó wọ́n fẹ́ lọ́nà àmúlẹ̀ tó mẹ́fà ẹlẹ́ jẹ́ ní méjì lẹ́wọ̀n àkọ́kọ́ náà múlẹ̀. Kò sí ẹ̀rọ hallelujah. Wọ́n á fún wa ṣe. Yes boss. Ẹja ìròyìn ẹjọ́ abẹ́ jẹjà ọkọ̀ wọnú kitchen náà. Ṣẹ́gbọ́n. ojú kòkòrò owó níwọ̀n ní ojú kòkòrò owó ààyè. Inú gbogbo ẹja láyé orí number 1
olùdókòjú bẹ́ẹ̀ máa ń dorí ẹja á máa lé gẹ̀ẹ́nì. hello yes kọ́rọ́wọ́ yìí kọ́rọ́jẹ́ sísá lẹ́gbẹ̀ẹ́ sísá bí igbó ní sísá ọba àfa kokéènì orí ẹ̀ ti dànù jọ kí ni pírọ́blẹ̀mù ẹ̀ ọmọ ń fa sísá wọn kó wálé ìwọ tó fà kankan tó rí kọ́bọ̀mù wálé owó mi ló tó ń jí akàwé márùnsẹ̀ tó mọ nọ́mbà ọkọ̀ orí ẹ̀ ti dànù wáyé kí ni pírọ́blẹ̀mù ẹ̀ ọba àfa kokéènì kò fi kó dé lé lórí kí ni tiẹ̀ àdìgbò ọmọ kó wálé tó bá mọ kọ̀ǹdíṣẹ́ tí mo wà báyìí ọdún kẹrin mo wà lórí èyí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹja ọlá aládé àti sàdé ni ó ṣe kankan rí kó tó débi kó tó máa jí mi lówó tágbẹ́rú ẹnìkan lè yàn bí èyí àti kú dànù idiot àbí bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ jẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ jákọ̀bí ẹ̀kọ́ lọ wẹ orí ẹ̀ sódò ni wọ́n ń fa ṣíṣà ọba àfa stúdẹ̀ǹtì jẹ́kọ̀ọ́ fa wíwọ́ wèrè. olórí burúkú lóbìnrin ẹ̀wọ̀n ó ti jẹ́ ó ti yọ díẹ̀ ní ẹ̀jẹ̀ yìí. ṣíṣà kan lóru mi ládé kò sọ́wọ́ mi ládé kò sọ́wọ́ bí a ṣe dé sáde láyé yìí. Popsi ò sọ fún mi pé àwọn fẹ́ gbàlejò reserved. Staff only. Do not sit. Staff only. Do not sit. Ìjọ òní drama máa tọ́nu lé. Ìjọ òní drama máa tọ́nu lé. Ẹ wo máa jókòó jàre. Stop that. Ṣé wọ́n kì í yá? Sáré tó gbádùn sá. Ó gbádùn. Ara ò yá. Ṣé kò rí sound? Ẹ mọ rí ìgbà tẹ̀sán fún mi pé ẹ ní ìjà ẹ fẹ́ gbàlejò so kí ni. Bàbá tí ẹ pàṣẹ ìwọ fẹ́ máa rọ. Ṣé ìwọ ò rí do not sit? O dẹ̀ fẹ́ ṣí o fẹ́ jókòó lé lórí. Ó ń jọ drama lójú. Ẹ jọ kí ni rísì tí mo fi lẹ̀ nǹkan mọ́bì kan tó dẹ̀ fẹ́ ṣí. Ok, ẹ dẹ̀ yẹ kí n bèrè yín ní ìbéèrè kan sá. Now, do not sit fine. Ó lè jẹ́ gbogbo wa ló mú. Ta ni staff ló lè sá? Very good. Sori staff olè tí wọ́n rí yẹn, àwa mẹ́ta ni staff ló lè. Èmi, Fọláṣadé, àtọmọládé, àwa mẹ́tẹ̀ẹ̀ta tá jẹ́ staff yẹn. Ó sì lára wa o. Èmi first born nulẹ̀. First born citizen lèmi nulẹ̀. Ẹ̀yin ni. Èmi kọ́ kò ní dáhùn ní bàbí ẹ̀, èmi bí ẹ̀. Báyọ̀ èmi bí ẹ̀, èmi kọ́ mo bí ẹ̀. Ẹ̀yin ni. Èmi kọ́ mo rí ẹ̀ ni. Báyọ̀ let me tell you something. Ṣé o wá rí ọmọládé tó jẹ́ first born mi? Ọmọládé tí mo bí 6 years jùlọ ní first born títí yín. Òun là kọ́ bí mi. Ṣọ́nà àwọn tí wọ́n sọ yẹn, àwọn náírà ṣe àìsí bí. Àwọn tó ń sọ yẹn, àwọn náírà plasma àìsí bí. Àwọn náírà freezer àìsí bí. Ìwọ kan ṣòṣì bí ara aṣẹ́wó ni láti primary school mo ti náwó lé lórí Báyọ̀. Primary school, secondary school, university, àwọn ẹgbẹ́ wọn ti ń di governor, wọn ti ń di senator, òun tó kù sílé, òun jẹun mi, òun ṣòṣì. Get out! Wọ́n inú yàrá tó gbẹ́kẹ̀lé yẹn, mo ti fi room toilet síbẹ̀. Yàrá wo? Yàrá yẹn. Yàrá wo? Àbí ṣe àbí yàrá wo? Kò ní dá fún mi. Èmi ni màá kọ́. Ẹ wo ọ̀rọ̀ àtikọ̀. Ẹ wo àtikọ̀. Ó dà mo fẹ́ sùn síbi kó o sí lọ́dọ̀ tó ṣẹlẹ̀. Very good. Ẹ yẹ jára mi. Báyọ̀. Mo ń bá yín fà. Yé! Dáàdì máa ti sọ máa rú yẹn. Máa dàdí dáàdì. Lọ́dọ̀. Àgbọ̀dọ̀ wà. Dáàdì lọ́dọ̀. Dáàdì lọ́dọ̀ káàdì. Ó yẹ dẹ̀wọ̀n. Báyọ̀. Ó yẹ dẹ̀wọ̀n. Báyọ̀. Baba, permit me to fine. Okay. mo ṣe tún wá lajú structure lẹ tún wá jáde wá yàtọ̀ sí ti jálẹ̀
kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ má para ṣé mo lè rí ẹnu yàrá briefly because kí ló dé kí ló gbé eléyìí yóò àìkíla ó lè pààyàn torí I need to treat you special. irọ́ ló ń pa kílé tó ń wẹ̀ kó kàn pa mí lójijì ìṣẹ́nu lé. Hey. Kò ṣe é gbò. ẹni àsọ̀rọ̀ fún ọba gé ó gbà. Yorùbá náà ló tún pálówó pé tọmọdé bá ń gégi nígbó àwọn àgbààgbà ló mọ ibi tó máa ré sí. nígbọ́nà ọ̀hún àná tí ó mú ọmọbìnrin yẹn wá tí mo fún ní àwọn òfin mi wípé ohun tí táwa ń fẹ́ rèé ọmọ yẹn ní lọ́kìdé bíi péjọ́ tó dé ni mo gbé kọ́sítọ́mà fún ìgbà tó lọ sọ́dọ̀ Ọ̀túnba ọmọ yẹn tó Ọ̀túnba kó fún ni ó tún bá jẹ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí tí mo fà mọ́ra tí mo rí bí ọmọ tó ń lísìn láì mọ̀ pé love in Tokyo ló ń wá ká. ẹ dẹ̀ mọ́ pọ́rọ̀ ṣẹ́ wa mo máa ń sọ fún yín wípé iṣẹ́ wa yóò gba love you no give and take ni we are doing business not love. kò sí tó kàn wá nípa love ayé love ò ní dáa kí ló ń jẹ́ love. àwa make owó wa owó money lẹ́yìn owó ló tún kàn because ẹ̀dá tó bá wà láyé tí ò bá lówó òkú èèyàn ní nàá
that's why tí mo ṣe sọ pé kẹ́ máa tẹra mọ́ṣẹ́ yín kẹ́yìn náà lè jẹ́ èèyàn kẹ́ lè lálùyọ nílé ayé ẹ wá wò ẹ wo ibi tó bá lé ayé ẹ̀ dé ẹ wo bó ṣe lọ parẹ́ ẹ̀ dànù tó bá tún wá rí ẹni nínú yín tó bá nígbàgbọ́ wípé òun fẹ́ máa bá lọ́ọ̀fìn tó kè òkiri òun náà máa parọ́ máyé lára ni o tó bá dẹ̀ ti lọ aláyé aṣayé ìran kan lọ́rọ̀ kan bọ̀ nílé tèmi èmi ò nírògùn ọ̀fọ̀ o wọn ò ní jókòó bànújẹ́ sílé mi ṣé gbogbo ìjókòó ta ìjókòó yìí mi ò fẹ́ ó irritate mi ẹ bọ́ sí pọ̀lọ́ fẹ́ tajà wá fún mi. Mama. Yes. Mama D. Are you mad? Ta ló fẹ́ ṣe orí burúkú nu yín ẹ bọ́ sí pọ̀lọ́ tajà wá fún mi èmi ò nírògùn bànújẹ́ ó ti wáyé tí ó ti lọ nìyá láyé ṣayé lọ what nonsense ẹ mọ́ wọn gidi wálé fún mi ní o. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ṣadé lọ. Ṣadé lọ. Ṣadé lọ. Kí ni mo fẹ́ ṣe báyìí Ọlọ́run? Kí ni mo fẹ́ ṣe báyìí Ọlọ́run? Ṣé mi ò ní ní kíkan tó kúkú jáwọ́ báyìí? Ẹ̀gbọ́n wọn kò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Àwọn méjì tàbí obìnrin tí wọ́n jẹ́ kí n máa rí jẹ rí mu nìkan tó ti lọ yìí. Ṣé mi ní ní kí ọmọbìnrin kejì ó jáwọ́ báyìí? Ṣùgbọ́n tó bá jáwọ́ kí mo fẹ́ máa jẹ. Lẹ́yìn kí n encourage ẹ̀ kí n tó tẹ́gbọ́n yìí ṣe kó wọn á gbé méjèèjì wọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ̀sìn ò ní dání ká má tó gùn. Ṣùgbọ́n kọ́ ọmọ ẹ̀dọ́ mi. Kọ́ ọmọ ẹ̀dọ́ mi. Ó ti yé yín àlàyé mi yẹn ṣẹlẹ̀ gèrè ó wá fẹ́ ṣe oníméjì méjì tá a máa ń ṣe yẹn so máa wò pé àwọn olólè bá mi ṣe tá a ti jọ mọ́wọ́ ara wa. As usual. I know wetin dey do you ẹ wò pé torí pa àti lára wa rí ẹ wò bí a lè fẹ́ra wa ẹ so bí mo ṣe ní bẹ́tà ọ̀fà yẹn àbí kí n gbé yín súnmọ́ wọn. ó nọ́ọ̀mà iṣẹ́ tó wọ́n ṣe náà ni òkèlè ló bá ní. Stainless ni ọ̀tọ̀ọ̀tọ̀ ní òkan ṣé pé stainless yẹn fẹ́ méjì o stainless lọ́tọ̀ọ̀tọ̀. stainless àwọn méjèèjì. wàásù. gbogbo ọ̀rẹ́ mi ò ti jẹ́ kí yẹn léjò ó ní sóríire náà ni. kò lè ní dáa fún mi. ẹ ká yìí náà ok tí ẹ lè máa bàjẹ́ ni. ayé rẹ̀ máa bàjẹ́ ni. ṣé you dey whine me ni. okay fine wait let me ask you one question do you have a sister. I mean, no, do you have a female cousin? Ẹni sùn ṣé ẹ mú mi ṣeré ní ẹ̀ka ìnà o. This man is so wicked. Ó burú o. Ogun kill you. Ẹni sùúrù náà ṣé ìdè wine mi ni. Okay, o wá fẹ́ gbé wa lọ fẹ́ni tó ṣẹ̀dí látà abroad àwọn méjèèjì kí ẹ̀rọ tún lára ká tó kú síbẹ̀. Ó dìgbà tí gbogbo wa bá kú tán kára yín tó balẹ̀ àbí kò dẹ̀ ní yẹ. Ó ní ìyàlẹ́ ni. Oh, jẹ́ tọ́pẹ̀ ó ní sóríire. On top which matter? On top which matter everything dey talk. No, listen to yourself. Why you so wicked? Kí ló tó burú báyìí? O fẹ́ pa wá tán àbí? O dẹ̀ sọ pé ṣọlá bí obìnrin bó ṣe wà ṣá. Ṣé fi pa wá tán ni? Mo bọ̀ ṣé ẹ̀mí nìkan tẹ̀ ń sọ àbí ẹ̀kọ́ nu. Pẹ̀lú ẹ̀ ṣọ́ ọmọ ẹjọ́ comedian. You're so wicked, man. Ọ̀gá kó ṣì lọ́tà jọ. Àṣàlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀. Mo náà tó ń bẹ́ẹ̀ mi tó fẹ́ ṣe jẹ́ tí mo wá kiri fún. O ní láti gbé lọ bá ọlọ́run. Ọ̀gá kọ̀mọ́. Ọ̀gá já ìníde olóṣì pàtàkì ìjì ọ̀ tí ẹ̀ ń tẹ̀ máa tu ni. God. Why now? We too much for this time. So we don't pour hot water. So we don't pour hot water. This is not fair. Ah, my. How long? What is your name? Ìyẹn nọ́mà gbọ́dọ̀ kókó ní tọ́jú sọ méjì. Àdúgbò tó wẹ̀ ẹ bá ti ṣe fa ìlú dé ẹgbẹ́ jọ láti kọ́ bàbá ẹ lọ́wọ́. Wọ́n máa kó lè wẹ́rí ìwé àti títì tọ́lẹ̀ bathroom nínú omi ẹgbẹ́ díẹ̀ nínú mọ́tò orí bọ́pà. Òun ló ní ní. Mo ti gbọ́. Wọ́n ń jẹ́wọ́ yẹn ìyẹn lọ́gá ilé mẹ́rẹ̀. Mo ti gbọ́. Táyọ̀ rán mi sí i. Ó gbé báàgì yìí fún mi. Ó lóun sáré. Ó lóun fẹ́ àwọn bọ́ọ̀sì tó wà ń lé yẹn. Ká má lọ máa tú ẹrù rẹ̀ ló ṣe gbé fún mi. Dọ́kúmẹ̀ntì ilé àti dọ́kúmẹ̀ntì ìṣiṣẹ́ ni pẹ̀lú àwọn kan tó ti ń ṣiṣẹ́. Nígbà tó wá sọ bàbá tiẹ̀ ní sọ́ọ̀sìtà tó kò wá fi kankan rẹ́sẹ̀ àbí
ìtàlẹ̀ pé lè mọ̀. ọ̀rọ̀ mi sí i ní kí n fún ní 20,000 fún ẹ̀sìn lọ́jọ́ ó pọ̀. ọgbà ìdáwó ta òun náà ni wọ́n rí. 20,000 mo mọ táyọ̀ táyọ̀ ò lè fún mi 20,000 tẹ́tí bá fẹ́ dáwó papọ̀ 50 ló fún mi lọ bá fún mi. dájú wọ́n ní kẹ́kẹ́ ọ̀ká nọ́mbà àdìgbò rẹ̀ bóun fẹ́ ìgbìmọ̀ ó lè fi iná lọ máa fi tọ́jú ara ní àbí ìkókò dé. èdè fún ọ. dájú àkáǹtì ọmọ wọn lọ́jọ́ ìlú rẹ̀ máa tẹ̀ ìṣàkóso mi àkáǹtì ọmọ 100 tó mọ̀. dájú aláàbò máa fẹ́ ìgbìmọ̀. máa gbé wọlé àmì máa tọ́jú ẹ̀ ayọ̀ ẹgbẹ́ máa gbé lọ́rẹ́ bẹ́ẹ̀. àwọn olówó sá nígbà tí wọ́n kó ìwé ní ìwé rẹ̀ tó níbi ìlú máa kó tó wá wù tó báyìí. ojú kòkòrò owó níwọ̀n níwọ̀n ní ojú kòkòrò owó ààyè níwọ̀n níwọ̀n ní alápámá ti jẹ́ òkú ọ̀lẹ́ o tóun ló gbọ̀nà àìtọ́ lówó kémi ṣá ti lówó kémi ṣá ti lọ́lá kémi ṣá ti gbọ̀nà ìlọ́kàtà jẹ́ ayé òlé lótìtọ́ lódodo káláyé tó dáyé lọ́tí ń jayé ṣẹ́wọ̀n. ó díẹ̀ sí mi gan. àwọn náà ń pọ̀ mi o gbé ìwà ìrìn níṣẹ́ àmì iṣẹ́ so bó wá fẹ́ gba déètì tẹ́ fẹ́ ṣe wedding engagement àti introduction owó ló máa fi gbà o ṣọ́ọ̀bù nígbà tó fẹ́ gba company lọ́wọ́ mi nìyẹn tó ti yẹ kẹ́ wàá ra tó bá jẹ́ pé mo fẹ́ tà fún ẹ gangan pé mo fẹ́ ta ọmọ mi fún ẹ máa gba 5 million lọ́wọ́ ẹ cash ṣùgbọ́n mi ò lè ṣe bẹ́ẹ̀ pátápátá mo wá tíjọ́ wá ná máa gba 3.5 mo yẹ wà ṣùgbọ́n kí mo fẹ́ fi yẹn ṣe so tó bá fẹ́ gbàwé bí ẹ̀rọ ẹgbẹ́ òun sọ̀rọ̀ sí létí kọ́ ó ní ìta máa gbà ní fámìlì wa orógbó 201 ló máa rà obì 201 wàá ra iṣu 456 sọgẹ́tẹ̀ àwọn tó máa rà nìyẹn wàá wá fi 500,000 cash wàá fi lé ó máa ra báìbù àbí báìbù yẹn lè máa tóbi tó rọ lè máa ráyè kà pọ̀ ẹ kékeré ra kékeré àkànfi ṣàṣẹ náà ni kó wà bẹ́ẹ̀ bùtà àgbà 500,000 lọ́wọ́ ẹ kí yẹn wà bẹ́ẹ̀ cash yẹn important gan lónìí tó wá fẹ́ mú ilọ yìí lẹ́yìn tó fẹ́ mú déètì lọ yìí wà fún mi 200,000. ẹ ṣe gan sa ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa dáàdi. ojú ò ní tiẹ̀. ẹ má bínú sáà kó tọ́ sí mi lẹ́nu ó dà pé láì kó owó díẹ̀ sá. Shegri, you are not my hero, you are my son. I love you. So daddy Sherry, mo máa appreciate ẹ tí ẹ bá béèrè anything because mo right mo mọ nǹkan tó yẹ kí n ra wa. So ìyàwó sàrà kò kàn máa mú lọ ni kí n má bàa kankan lé lórí kò possible. Mo train ẹ̀ dubai ni mo run school mo kódà nursery school lọ kì í ṣe abd a for apple. No irọ́ mi ò bí n bá yẹn sá mi nìkẹ́ fún mi lọ́fẹ̀ẹ́ o nǹkan tí mo dára ti sọ kó yé yín sá pé gbogbo nǹkan tẹ́ sọ yẹn máa double ẹ̀ fún yín sá mo lè ṣe ní ×10 fún yín. ×10. agbára Ọlọ́run ká sá. Iṣu 456 yẹn àwa jẹ́ iṣu 4,556. Babe, yeah. See, make I clear you something. Listen. Show you that in jai ton. O ṣe ń wò mí mi ṣe lọ́ṣọ́mọ́. Really? No, like seriously, me ṣe okay, make a particularize am for you. I know they do Oppo again. Really? I am tired. I want to resign. Lẹ́nu ẹ̀. Iye wọn náà. O ṣe lọ́ṣọ́mọ́. Mi ṣe mọ́. Tó bá sọ pé o máa sọ bẹ́ẹ̀ máa ní irọ́ ni. Lẹ́nu ìwọ. Ṣé oyè ìdílé mi ni? Ṣé ìwọ wá ní? Ọ̀gbẹ́ni mi ti jáwọ́ ti pé tètè. Mi ì lè wá kú mẹ́. Mo ṣe máa wá para mi. Lọ́mọdé ara mi tí mo ṣe rí. Ọ̀gbẹ́ni mo ti jáwọ́. Ìwọ jáwọ́, it's none of my business. All I know is tí màmá bá máa kú. Kọ̀ọ̀kú. Bí mo ṣe wà mí lè kú, mo ṣe kéré now. For real? I still got a long way to go. Oh my God. Mo èdè ń bá ẹ sọ̀rọ̀ ń sìn. Matter of fact, n bá ti kúrò bí bàá sìn, mo lọ change the sim mi ní ṣe. Wọ́n ṣe long things. Èmi ti lọ tipẹ́tipẹ́. No car. Wọ́n ti lọ sí mi tipẹ́tipẹ́. No time to waste time. No time to waste time. Tired. Ó ti sú mi. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣíṣẹ́ tó wà nìkan nìyẹn ni. Ọ̀gbẹ́ni mi ti jáwọ́ o.
Officer, come. Mọ́tò tí mo ń wo yìí, ó jọ mọ́tò tó place wanted. Ọ̀gá, very correct sir. Òun ni. O sure? Mo sure ọ̀gá òun gangan ni. Okay, let's go. So ẹgbẹ́ ìròdé yìí, ẹgbẹ́ báyọ̀, Mr. Bayo. Ó jọ ẹ̀ mú jà. Kí ló ṣe ọ̀bá ẹ̀jà wọlé? Ẹ wọlé jàre. Officer, good afternoon. Thank you. My help wa. Ta ni Mr. Fọlágbadé Adéyẹmí? Èmi ni. Ẹ̀yin ni. Very good. Ta ni ẹni tó páàkì pilot under pilot jeep? Èmi ni mo páàkì ẹ̀ bọ̀ ọmọ ìlú fún mi. Ẹ̀yin ni. Okay sir. So ẹ bá dé àgọ́ wa ẹ máa ṣàlàyé dáadáa. Officers, search. Okay. Excuse me, I don't. No. Officers. Oh hey, no. Hey, you know me. What that's true. My governor. Search where? Under section 32 subsection. Okay. Yes. Ìbọn ló kún gbogbo ní báàgì. Applications ló wà bẹ́ẹ̀. Are you sure? Very correct, sir. Then, sir. Okay. Talent tó ní báàgì ní gbogbo yín. Ṣé báàgì yìí? Ọmọ mi ló ní. Ọkọ mi ló ní. Sir, can I make use of your restroom, sir? Officer, arrest them. Ẹ tí mo kàn. So lè ní ẹ báyọ̀. Ẹ̀yin lẹ ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi. Ọlọ́run bá yín ṣe the same thing ọmọ ìwà mọ́. The same thing. Move the get out. Báyọ̀. Go inside my friend. Carry your exhibit. Go inside my friend.